السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اسمي عالم الكبير عين النعيم البلاغي. orúkọ tèmi ni Muhammad Labib Muhammad Thani tí gbogbo èèyàn mọ̀ sí Al-Labibi Al-Balagi Al-Osasawi àgbáyé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àwa ìṣòro lọ́dọ̀ Ọlọ́run kó fi ṣọ́ wa lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni agégùn fún láyé àti lọ́run ni. àwa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. الحمد لله رب العالمين بدءا وعودة. ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó ní ẹ̀mí kíkú àti ààyè ọba tí ń pa ni ọba tí ń jí ni. ìbẹ̀rẹ̀ ayé wa àti òpin ayé wa ọwọ́ rẹ̀ ló wà. والصلاة والسلام على من قال بعثت لأتمم مكارم الأخلاق. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa bá ẹni náà nì ẹni ńlá nì ẹni tí wọ́n ti ń kí látàná tó fi dòní tí ó fi dọ̀la ọ̀gá ńlá wa àgbà Ànábì wa Muhammad sallallahu alayhi wa ẹni tó sallam. sọ ọ̀rọ̀ ààyè ọ̀rọ̀ olówó iyebíye ọ̀rọ̀ tó lówó rírà oníwọ́gbọ̀n òdìdí láti wá parí gbogbo iṣẹ́ dáadáa nínú ayé. وعلى آله وأصحابه المبشرون بالجنة. ìkẹ́rọ̀ tààwì kó mọ̀ wá pé lórí Ànábì wa Muhammad sallallahu kó alayhi lórí wa àwọn ará sallam. ilé Ànábì àwọn sàhábì Ànábì Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. وكل قائمين بالدعوة في سبيله حتى يوم الساعة. tọ́ wọ́n ní kó lọ pé bí ti rí wá bí ti rí ló délẹ̀ yìí gbogbo àwọn òbí wa àwọn ọ̀gá wa àwọn àfáà wa àwọn ẹlẹ́tọ̀ wa tí wọ́n tẹ̀lé ìlànà Ànábì Muhammad sallallahu alayhi tó wa jásí pé bí sallam. Ànábì ti gbé wọn gbé bẹ́ẹ̀ bí Ànábì ti gbà wọ́n gbà bẹ́ẹ̀ bí Ànábì ti ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti wà ní ọjọ́ Ọlọ́run Ọlọ́run bá wa ké gbogbo wọn gbogbo àwọn tí wọ́n tún máa ṣe bẹ́ẹ̀ tá yóò fi pin Ọlọ́run bá wa ṣàánú wọn. وبعد lẹ́yìn gbogbo gbẹ́nu sí gbẹ́nu kúrò gbé sí gbé kúrò mi àtàwọn yìí. فأهلا وسهلا ومرحبا أيها الحاضرون الكرام. tọ́ ẹ máa káàbọ̀ ẹ máa wọlé ẹ máa ọ̀ra aṣọ́kọ̀ òjèpo ṣépo òjọkọ̀ ṣé ò sábúrú gbogbo ẹ̀yin máyàn ẹ̀yin kò ṣe má nínú ayé ọmọ ènìyàn akínpẹ̀ káàbọ̀ síbi nǹkan yín lónìí. علماء. kíkì mi bẹ̀rẹ̀ látọ̀rí gbogbo àwọn ẹni Ọlọ́run tòótọ́ àwọn ajíbọ́lọ́run sọ̀rọ̀ àwọn àfa Ọlọ́run tó wà ní ìkàlẹ̀ níbí akínwọ̀n kú jòkóó. شيوخا. gbogbo àwọn ṣeíkù àwọn bàbá dáadáa àwọn máyàn àwọn ẹ̀ṣà nínú èèyàn àwọn royal highness tó wà ní ìkàlẹ̀ níbí akínwọ̀n kú jòkóó. مالكا. gbogbo àwọn lọ́balọ́ba àwọn kò ṣe máa nínú ayé ọmọ ènìyàn akínwọ̀n kú jòkóó. والدا. gbogbo òbí tó wà ní ìkàlẹ̀ níbí òbí oníwàlímà àti òbí oníṣàhádà akínwọ̀n kúkú kalẹ̀. ومحبا. àti gbogbo àwọn afẹ́nifẹ́re àwọn tó já sí pé ìfẹ́ wa ló fi débí pẹ̀lú ògo Ọlọ́run àti àṣẹ Ọlọ́run ìdùnnú ìtọ́ nínú ilé yín. خاصة ládàáyọ ni kíkì mi. المالك الشيخ عثمان الدبلة أيلوبا فخر الدين فخر العلماء في مجتمع إيجابو وجوارها. tọ́ ń bá gbé bàálù ọkọ̀ òfurufú mo ní kó máa gbé mi lọ ìlú Ìlọrin mo fẹ́ lọ kọ́ bàálù Ìlọrin of Ìjẹ̀bú-Land. bàbá wa àgbà Sheikh Uthman Adébọ́lá Àyìnlá ọba tí wọ́n jẹ́ emir Ìlọrin of Ìjẹ̀bú-Land wọ́n wà ní ìkàlẹ̀ níbí bàbá ẹ kú kalẹ̀ ẹ kú jòkó. كذلك الحاج أبو بكر رضي الله عنه bákan náà bàbá wa Abubakar akínpẹ̀ ẹ kú kalẹ̀ ẹ kú jòkó. وزملائهم àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn wá akínwọ̀n wọ́n kú jòkó wọ́n kú kalẹ̀. الشيخ الحاج الدكتور محمد الأول إسكيل شوغا القلاولي وكيل المسلمين في مجتمع يرباوي وجوارها إدو أندوتا. tọ́ nígbà mo kúrò lù lọ ni mo bá tún gbé bàálù mi ó tún yá ní ìlú Ẹ̀gbá lọ́dọ̀ bàbá wa àgbà Sheikh Iskil Muhammad Al-Awwal Akọ́láwọlé ṣúgà tí wọ́n jẹ́ wakilul muslimin ilẹ̀ Yorùbá both Edo and Delta akínwọ̀n wọ́n kú kalẹ̀ wọ́n kú jòkó. الشيخ شمس الزمان ملك سليمان القادري الصلاتي. tọ́ ó tún yá ní ìlú Ayétòrò lọ́dọ̀ bàbá wa àgbà Sheikh Shamsu Zaman Muliku Suleiman
As-Salati Al-Qadiri akiwọ̀kúnwọ́kù kalẹ̀. إلى حفلة الحذاق síbi ìjókòó ìkẹ́nipọ̀ walimatul Qur'an àti ṣahada tá à ń ṣe lónìí. فجزاكم الله خير الجزاء. ẹ̀san tó tóbi látọ̀dọ̀ Ọlọ́run bá kọ́lọ́n bá fi sọ yín lẹ́san o. ثم أقدم الشكر للمدير القلعة السلام الدكتور البلاغ المبين الخليل الإجابوي أغواغواي حفظه الله ورعاه. bọ́ mo bá gbé kíkì mi mo bá jù sọ́tún mo jù sósì mo jù sókè ń bá fọwọ́ mi gbà á. mo bá gbé lọ́dọ̀ bàbá wa àgbà tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ wa yìí bàbá wa Sheikh Dr. Al-Balagul Mubin Al-Khalili Al-Ijabuwi ògo àgbáyé Ọlọ́run kó bá wa mójútó wọn. الذي من مشيئة الله تبارك وتعالى جعله قدوة حسنة. bàbá tó já sí ké bó ti wọn Ọlọ́run bá nínú ọlá ńlá rẹ̀ ló fi gbé wọn kalẹ̀ ní aṣíwájú rere táwọn èèyàn wá ń kọ́ṣe látara rẹ̀. كما اتصف الله في تنزيله. gẹ́gẹ́ bí Ọlọ́run bá mi ọba àlékè ọlá ti sọ nínú Al-Qur'an kí ló wí. لقد كان لكم في رسول الله أسوة حسنة. àríkọ́ṣe eré ń bẹ lára ọ̀gá ńlá wa àgbà Nábì wa Muhammad. لمن كان يرجو الله واليوم الآخر. fún gbogbo ẹni bá fẹ́ pàdé Ọlọ́run bá dáadáa níjọ́ gbéǹde àlìkìyámà. وذكر الله كثيرا. irú ẹni bẹ́ẹ̀ á lọ kọ́ṣe lára Nábì wa Muhammad á sì lọ pọ̀ níbi ìmáa dárúkọ Ọlọ́run ọba ní gbogbo ìgbà. فالله المسؤول أن يطول عمره والعافية في طاعته وخدمة للإسلام. Ọlọ́run ọba alábẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ fún bàbá wa ògo àgbáyé kọ́lọ̀ ń bá wa lọ́ra ẹ̀mí wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ní ojú ọ̀nà ẹ̀sìn Islam jọjọ́ kú. وأخيرا بدون استثناء على أحد أراحبكم في هذه الجلسة المباركة. tọ́ ní ìkẹyìn tí kì í ṣe ìgbẹ̀yìn láì dẹ́nìkan sí láì yẹ nìkan kúrò gbogbo àwọn tí wọ́n wà ní ìkàlẹ̀ níbí ní àwọn òbí oníwàlímà àti òbí oníṣàhádà gbogbo wọn la kí wípé wọ́n kú kalẹ̀ wọ́n kú jòkó. أراحبكم بالقول المشهور بيتا. táwọn fi orin ẹ̀sán kan ìtàfíkẹ́ ogun wáyé pé a kú ìdùnnú a kú àṣeyẹ òní. فأهلا وسهلا مرحبا ثم مرحبا. ẹ máa káàbọ̀ ẹ kú jòkó ẹ kú kalẹ̀ síbi nǹkan yín lónìí gbogbo wa bá ti débí pẹ̀lú ẹsẹ̀ wa méjèèjì pẹ̀lú ìdùnnú àti ayọ̀ àti àlàáfíà bàbá kúrò níbí á kúrò níbí pẹ̀lú ìdùnnú àwa délé wa pẹ̀lú ayọ̀. حضوركم أهلا رجوعكم سهلا حضوركم أهلا رجوعكم سهلا. ìtẹ̀tẹ̀ rí ń tarí níbàyí lónìí ó kó ìdùnnú bá wa ó kó ayọ̀ bá wa gbogbo wa bá ti wá débí pẹ̀lú ìdùnnú àti ayọ̀ àti àlàáfíà bàbá kúrò níbí á kúrò níbí pẹ̀lú ìdùnnú àwa délé wa pẹ̀lú ayọ̀ tó bá wá rí bẹ́ẹ̀. فالسلام عليكم ورحمة الله وبركاته. jazakumullahu khairan. Ọlọ́run járe wọn àwọn afáwa pẹ́. kíkí tí wọ́n bá wá kí gbogbo àwọn ẹni Ọlọ́run. àwọn ẹni Ọlọ́run náà ń dá kíkí náà padà sọ́dọ̀ yín.